ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè tẹ́yìn mú wa ní ìkànnì tí a wà yìí ẹ má gbàgbé láti subscribe àti láti on notification button yín kẹ́lẹ́ máa rí wa wò lóòrèkóòrè ẹ dẹ̀ má gbàgbé láti máa like àti láti máa bá wa pín káríkárí kí la ní fún yín lónìí níkànnì tí a wà yìí ẹ jẹ́ kí a bá wọn rìnrìn àjò. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ọmọ Nàìjíríà a kí gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá ẹ kú dédé àkókò yìí ọ̀rọ̀ tá a mú wá ìsọ̀rọ̀ ẹ̀rín ọ̀rọ̀ tí ó bá yàn nú jẹ́ ni ẹ wo àwọn èèyàn tẹ́ ń wò yìí àwọn èèyàn tẹ́ ń wò yìí ẹ jẹ́ kí n bi wọ́n fúnra wọn wọ́n ní ẹnu oníkan láti gbọ́ pé òun lọ́fà láti gbọ́ mọ́ta láti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wà ń bí látàná wọ́n dẹ̀ ti wà ń bí wàhálà tí ó gbé wọn wá kì í ṣe wàhálà kékeré lédè ṣe wàhálà téèyàn lè fi ṣeré rárá gbogbo àwọn abámọ ibi tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti máa ń rí social media wò ẹ jẹ́ ká dákun ká máa tẹ̀lé wọn ẹ jẹ́ ká kọ̀tẹ̀ ká fi hàn wọ́n kán mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun kí ni contradictions tó wà nínú information tán fún wọn report tán fún wọn nípa ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kí dẹ̀ ni the reality tó wà behind ẹ̀ gangan olórí ọ̀dọ́ nǹkan wọn ti lọ ni. bóyá kí ló ṣẹlẹ̀. nítorí ṣẹlẹ̀ ní Akínlàlú ni pé àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá sí Akínlàlú lọ́jọ́ Monday wọ́n ní àwọn ọmọ àbásọ́jà wípé àwọn ọkùnrin jalè lóko àwọn lọ́wọ́ àtàkì wọ́n dẹ̀ gbàgbọ́ lọ́ àwọn ìgbà tí wọ́n rẹ́ gbàgbọ́ lọ́ àwọn wọ́n wá sọ àlàyé fún olórí ọ̀dọ́ dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n ní sùúrù láti gbé ìgbésẹ̀ kan mọ́ ìgbésẹ̀ kan wípé àwọn máa wá ọmọ yẹn kan fún wọn ajẹ́kọ́ olórí ọ̀dọ́ ẹnìbọ̀dì òkú ńlẹ̀ ó ṣe di aago 11 níjọ́ Tuesday bí wọ́n ṣe dé pẹ̀lú lóòdù mọ́tò 3 àti mọ́sínì 6 pẹ̀lú ìbọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí àtàkì inú ilé mi Nurudeen Adéagbo ni wọ́n ti bẹ̀rẹ̀ bí wọ́n ti wá bá ọmọ mi ọmọbìnrin mi Kadijat ni wọ́n kọ́kọ́ yìnbọn tó gbọ́mọ lọ́wọ́ tó tó rá àbúrò rẹ̀ mú nígbà tí wọ́n rá àbúrò rẹ̀ mú tí wọ́n tún yin àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ní ìbọn ní apá méjèèjì ibi tí àwọn aráàlú ti dìde nu pé kí ló dé láti máa yìnbọn ní inú ilé gbogbo bí àwọn èèyàn ṣe dìde wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yìnbọn sí anybody nù ibẹ̀ ni wọ́n ti pa ọmọbìnrin ọmọ graduate lọmọ rẹ̀ méjèèjì tí wọ́n pa ìyálé rẹ̀ rè ọ̀pá ọmọ rẹ̀ kan. Ibrahim mi àti bọ́mọ̀ mi o wọ́n ti fìyà jẹ mí ẹgbàá kalẹ̀ o ìjọba ẹgbàá kalẹ̀ o kọ́mọ lọ lásán o ìjọba kọ́mọ lọ lásán ẹgbàá kalẹ̀ kọ́mọ lọ lásán ẹgbàá wá o ẹgbàá ní kalẹ̀ o ìyàwó àbúrò mi tá a máa pè ní Ìyáfẹ́ wọ́n yìnbọn lù lórí Bíọ́lá ọmọ mi kẹta ó wà ní LAUTECH nísìn tó ń gbá sígì lọ wọ́n fi ìbọn fa gbogbo inú ẹ̀yà ẹ dábọ̀ ẹgbàá ní kalẹ̀ nígbà tí wọ́n dé wọ́n mú àáké dání alẹ́ kọ́ba ojú wọn ìgbà tó kọ́ba ojú tí wọ́n kọ́ba ojú wọn wọ́n mú àáké dání wọ́n dẹ̀ ti kó ìbọn nígbà tí ìbọn ọmọ wọn náà kọ́ yìnbọn lẹ́sẹ̀ obìnrin bí tó ti fẹ́ lọ rescue rẹ̀ níbẹ̀ ni àwọn aráàlú ti sọ pé ìbọ̀lẹ́lẹ́ kí ló dé sí máa ń ya àwọn èèyàn bọ̀ nílùú tó lọ́ba tó níjòyè bí wọ́n ṣe gbé ìbọn nìyẹn tó dojú ìbọn pa àwọn YouTube wọ́n ṣe ń yìn wọ́n bọ̀ nìyẹn ọmọ tó ń ṣe tẹ́lọ̀ jẹ́jẹ́ tiẹ̀ tó ń lọ wọ́n fi ìbọn fà ní kùnjà wọ́n mú àké àti wọn gbà tán dráìfù lọ tán yìn ìbọn tán rìlíìsì ìbọn tán ní pẹ́ ti kú sílẹ̀ lẹ́tẹ̀ àwọn aráàlú jáde pé ká gbé wọn bí wọ́n ṣe ń padà bọ̀ nìyẹn pẹ̀lú ìbọn pẹ̀lú full force gbogbo tó rescue ìbọn wọ́n fi ìbọn lé èèyàn wọ agbolé báyìí pẹ̀lú àké gidi lọ́wọ́ láàrin àwọn tó tẹ̀sí Àmọ̀tẹ́kùn yẹn adáwọn kan mọ̀ ń bẹ̀ tó ti jẹ́ ọmọ ìlú wa gangan anáàlì ìdí wọn wá taari wọn tó jẹ́ ọmọ ìlú tó jẹ́ Àmọ̀tẹ́kùn wọn kì í ṣe fẹ́ẹ̀kì Àmọ̀tẹ́kùn tá a dámọ̀ àmọ́ àwọn márùn-ún bẹ̀ dáadáa tá a dámọ̀ tá a mọ̀ àwọn apáti pamọ́ ìyá yóò méjì náà pa bọ́ tún náà. bàbá ọmọ tí mẹ́rin náà pa. níjà àárọ̀ ìjẹta ni mo jí lóko àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta nídé tí mo ti oko dé pàṣẹ àtọkùnrin mo bá fọ lówó pé kán lọ ra oúnjẹ ó yẹ bá mi jí ìsúmáìsì rè kí tí ó gbára jẹ ọ̀wẹ́ lọ́dún pọ̀ fẹ́ lọ ra bisikíìtì àti mílíọ̀sì tó wọ́n jẹ ní lókè bí bàtà àwọn Àmọ̀tẹ́kùn bọ̀ iwájú ìyá látọ̀ tó fẹ́ ra bisikíìtì ibẹ̀ ni wọ́n pamọ́ kò tó tẹ̀jú márùn tí tọmọ tọ́jà tẹ kónú lé wọ́n ti pariwo wásálẹ̀ wá inú lẹ́nu wípé wọ́n ti pasúmẹ́lẹ̀ lọ àtẹ̀mí àtòyè Bámijí Sẹ̀fíù àtòyè Bámijí Ibrahim gbogbo bá mi yà mẹ́tẹ̀ẹ̀ta bá mi ti gbọ̀ ẹ̀mẹ́bẹ̀ ló ibẹ̀ tí táàdé ibẹ̀ tí wọ́n yé àwọn aráàlú ò ní jẹ́ kọ̀jẹ́ káwọn aráàlú ò yọjú síbẹ̀ bọ́ọ̀nì yóò sì máa wo ọmọ rẹ̀ inú àgbàdẹ́jẹ tó náà máa wo rẹ̀ bẹ́ẹ̀ mi ti lọ dáyà bo Ìbámijí Ibrahim lẹ́nu
bá ṣe yí mi kò ní orí rẹ̀ bá ṣe yí mi kò lórí rẹ̀ bá ṣe gbẹ̀bọ̀ fún Sefiu Oyèbámijí no Ibrahim Oyèbámijí bá ṣe gbẹ̀bọ̀ fún bá ṣe bẹ̀rẹ̀ sí yí ìbáṣẹ́ mi náà ó tọ́jú bá sẹ́mi náà ní àdàlẹ́gbẹ̀ẹ́ ojú ọgbẹ́ wọn rẹ o tó gbogbo Nàìjíríà ẹgbẹ́ sáré mi o nínú ọmọ mẹ́rin nínú ọmọ márùn tí mo bẹ̀rẹ̀ ká ọdún méjì bẹ́ẹ̀ o ọ̀pọ̀ ọmọ yín méjì ni o àtọ́yẹ ìyàwó brọ́dà mi Ibrahim Oyèbámijí ọmọ mi o ẹjọba gba kalẹ̀ o ẹ̀yin méjì tó pa alábi méjì Ibrahim ṣèlè ó ṣe tó kọlé lápá mọ̀ mi o á sì lè wọnú ilé ọmọ tẹ̀lé wà lọ́sí. ọmọ mi o ìjọba gba kalẹ̀ ìtọ́jú ayọ̀fẹ́ mi ọmọ mi Oyèbámijí Ibrahim Oyèbámijí ayọ̀ mi wọ́n gbà lọ́mọ mi jà ewé mọ́ mi tó àgbàṣe mọ́ ṣe kọ́tọ́jú ọmọ ìjèrè ọjọ́ ńlá pa mí lọ́mọ àti tọ́bí ọmọ pọ́kúlù wa ó ló ní ọmọ mi ń bọ́ láì Ibrahim Oyèbámijí ti fọmọ mi ti fọmọ mi dá lóró ọmọ 26 years ló gbà lọ́wọ́ mi wọ́n jó gbogbo ẹ̀ náà àwọn àmọ̀tẹ́kùn ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀. ọkùnrin kẹ́kẹ́ tí mo fẹ́ sọ ọdí January 10 ọdún yìí ni Ismail Oyèbámijí olóṣèlú freedom kòkò ọjọ́ ńlá ọmọ pọ́kú lọ́wọ́ pé ní lákòókò fún ní owó kòkò ọmọ tẹ̀lé òun bá òkò níwájú ìta rẹ̀ rí bọ́ọ̀lù ṣe fún ọ ní lówó kòkò àdìgbà náà ìsìn lẹ́pọ̀ mọ́ mi o báṣá tó kódé ní ìjẹta lọ́mọ bá bó ṣe jẹta lọ́nà pé òun fẹ́ wá ọjà lọ sí ìgboro wáyé òun rí ọjà rà gbàgbàgbà bá mo wu ọjọ́ ńlá tí yí ọmọ mi kúrò níbi inú báàgì tí tọmọ mi gbé kọrùn tòótówó àti báàgì àtọwọ́ àtẹjọ́ mọ̀ mi ọjọ́ ńlá ti kó náà ọjọ́ láàrin àmọ̀tẹ́kùn ni ọmọ Fúlàní sí ni ọmọ Fúlàní ni ọmọ kíra pé ọmọ Fúlàní ni Fúlàní bàbá rẹ̀ bọ́wọ́ ṣe gba Fúlàní sámọ̀tẹ́kùn. ọmọ bí odò yòókó tó kọ́ lókàn ìyókù tó kọ́ bẹ̀ ní síkẹ́ni àtúntàkà sọ́mọ àdúrà màmí ti ṣe mẹkáníìkì Sàràfà Ibrahim amẹ́jì tó kù mọ́ mẹ́tún ti tàkà sí pápọ̀ tó padà bọ́ o kíjọba gbà kalẹ̀ o láti ní ìsí ọkọ̀ kíjọba gbà kalẹ̀ o láti ní ìsí ọkọ̀ tí bá sọ lára mi o kágbàjọba gbà kalẹ̀ la ọmọdé ti bẹ́ẹ̀ o ọmọdé ti bẹ́ẹ̀ o kágbà kalẹ̀ o. ẹ dákun ẹ dárúkọ àwọn tẹ ẹ dámọ̀ tọ́jú ọmọ ìlú tí wọ́n wà ń bẹ̀. ọjọ́ ńlá. Isa Jamiu lórúkọ ẹ̀. Isa Jamiu ọjọ́ ńlá. Kúnlé ọmọ létí. Kúnlé ọmọ létí. Tóbi ọmọ tẹ́ntẹ́n. Tóbi ọmọ tẹ́ntẹ́n. àti Amos àti Amos wọ́n pè ní ojú abo. wọ́n pè lójú abo. àwọn mẹ́ta yẹn. ọjọ́ ńlá kí ló kọ ọjọ́ ńlá. ọjọ́ ńlá. Isa Jamiu ojú abo ńkọ́ kí ló kọ ẹ̀. ojú abo Amos ẹlẹ́kẹ̀rin ńkọ́. ẹlẹ́kẹ̀rin ní Kúnlé. àti Tóbi Tóbi ńkọ́. Tóbi ọmọ akáwé ní ìṣẹ̀lẹ̀ ọmọ márùn-ún nìyẹn ọmọ márùn-ún. Kúnlé Tóbi Amos ojú abo Kúnlé abọ́mi ti yé ọmọ létí. Kúnlé Tóbi Amos àti ọjọ́ ńlá. àtọjọ́ ńlá nílẹ̀ pé kọjọ́ ńlá. Isa Jamiu ọmọ Fúlàní ni ọmọ Fúlàní wà nínú àmọ̀tẹ́kùn. ọmọdé ká gba ní kalẹ̀ o látún ti tàkà sí ẹ̀mẹ́jì tó kú mọ́ bá kíjọba gba kalẹ̀ o sọ́mọ mi ò ní bóde mọ́ o sáà ti sẹ́ mọ́ o. ọmọ ẹgbẹ́ tí wọ́n pa. a ti pa méjèèjì o ìkan tèmi o Ibrahim ọmọdún lẹ́kan náà ní èmi ìyàlé wọn pátápátá èmi ìyàlé wọn Oyèbámijí èmi ìyàlé wọn Oyèbámijí lẹ́gbẹ̀ẹ́ ọbẹ̀ ẹ̀gbẹ̀ náà pa ẹ mọ̀ gbọ́ sà ẹ mọ̀ gbọ́ wọ́n ti wá gbé rìpọ́tì jáde àwọn àmọ̀tẹ́kùn ní wọ́n gbòkó wọn yìí lọ. wọ́n ti gbé lọ. wọ́n gbòkó àwọn àmọ̀tẹ́kùn pa wọ́n láwọn àmọ̀tẹ́kùn sọ pé àwọn táwọn pa pé báńdíìtì ni wọ́n. àbúrò ẹ̀ ṣe wàhálà àwọn tá a dámọ̀ dáadáa ni wọ́n sọ́jà gidi gàdán bábà ni ìfá pa ọmọ ìyá ìtàpá bábà ni ọlọ́mọ ṣe wùmí nígbà níbi wàhálà ni sọ́ọ̀bù mọ́lẹ́ lọ́jì àgbọ̀dẹ̀ bọ́tíà. ọmọ táyì ń bọ̀ wọ́n jáde ìgbà wọn yìí ti jáde bọ̀ pẹ́ẹ́tọ́ àwọn akọ̀fọ̀ ojú ọmọ mi ló jẹ́ ọlọ́mọ mi ṣe wùmí. ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn àmọ̀tẹ́kùn yín wọ́n ní Fúlàní wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nu bóò ni Isa Jamiu Fúlàní ṣe di àmọ̀tẹ́kùn ṣé bára ń ta agbámọ̀tẹ́kùn kalẹ̀ fún náà láti gbógun ti àwọn Fúlàní tí wọ́n ń dà wá láàmú nílẹ̀ Yorùbá alákọ̀ọ́kọ́ nu àwọn darandaran tó ti darandaran alákọ̀ọ́kọ́ nu kìí ṣe àwọn Fúlàní tó da àwọn Fúlàní burúkú la fẹ́ gbógun ti kí ni Fúlàní tí wọ́n ń wá nínú àmọ̀tẹ́kùn ìbéèrè àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn yìí ti ń láwọn pa àwọn bandit inú ìlú Akínlàlú ni wọ́n gbébọn lọ àwọn òkú tí wọ́n gbé wá tí wọ́n pèrò òkú bandit àárín Ẹ̀dẹ̀ ni wọ́n ti yìnbọn fún ọmọ bàbá ìtótóbìnrin inú ìlú ni wọ́n ti lé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti pa wọ́n ṣé bandit nìyẹn
ṣé bọ́lọ́pàá ṣe wọn plate nìyẹn ṣé òfin orílẹ̀-èdè Nàìjíríà ṣe bó ṣe ká ṣe nìyẹn we are talking about state policing báwo ni state policing ṣe fẹ́ work báyìí nígbà tó yẹ pé Àmọ̀tẹ́kùn tá a fi test run ni wọ́n yọ àáké tí wọ́n yọ àdá lọ káwọn èèyàn mọ́nú ìlú kí ló lè tàn make arrest tó bá suspect wọn kí ṣe inú gbóná ti bá wọn ìbọn wọn náà bá lọ́wọ́ àwọn ẹni yìí àdá wọn náà bá lọ́wọ́ wọn fà wọn náà bá lọ́wọ́ wọn tó fi pa wọn dànù bẹ́ẹ̀ so after investigation now tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá mọ̀ wípé these people are not bandits they are not kidnappers they are not bandits what will be the replacement for a woman that has just 2 children in her life and the 2 vanished because of the Àmọ̀tẹ́kùn's operations because of the unprofessionalism operation of Àmọ̀tẹ́kùn in Osun State. So what do we do now about the report that says the Àmọ̀tẹ́kùn in Osun State have captured the bandits and they have killed some of them and the corpse deported at the morgue happened to be the corpse of the children of Akilalu village, Akilalu town in Osun State. Osun State government. So what are we saying about this? What are you doing about this? And I know the governor of Osun State to be Ọmọlúàbí, complete gentleman, a righteous man, the man that knows the right thing and follow it all the time. Please let the rule of law prevail. The Àmọ̀tẹ́kùn that operated in Akilalu town, the Àmọ̀tẹ́kùn that killed the children of Akilalu, let them be brought to book. Let them be brought to book. Ẹ ti pọ́ ọmọ ìyá ìméjì. Kò sí tẹ̀lé ṣe tó lè jọ ọmọ rẹ̀ méjèèjì mọ́. Ẹ ti dá sí o. Ẹ ti sọ́dà galẹ̀. So ìbéèrè sí ni pé Ọ̀ṣun state government àwọn Àmọ̀tẹ́kùn yìí sọ pé àwọn pa bandit. Inú igbó wo ni wọ́n ti pa bandit sẹ́nu igbó Akilalu. Tí wọ́n bá jí kòkó gbé tẹ́ ẹ fẹ́ mẹ́ni ó jí kòkó gbé ó lè tó jí kòkó gbé sọ ẹ̀kẹ́ pa wọn ni. Can't you just make the arrest and do your proper investigation? Ṣé irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn lọ ṣe tó kọ́fà ojú? Irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn ṣe tó mú àáké wọnú ìlú tó ń pa àwọn èèyàn? Ìlú Akilalu kò sí àlàáfíà ń bẹ báyìí. Ìlú Akilalu wọn lè súnmọ́. Ìlú Akilalu àwọn abiyamọ ń sunkún. Ìlú Akilalu àtọmọdé àtàgbàlagbà ń gbára jálẹ̀. Èmi yóò kú àwọn ẹni ẹnu àgbàrá ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni mo rí ẹ̀jẹ̀ tó sẹ̀ lọ báyìí lára ògiri. Mo rí ìyá kan tó ń rìn lọ bọ́ ọmọ kan tí wọ́n pa sójú títì báyìí. Ọmọ yín ni. Ọmọ Nàìjíríà tó bá yẹ pé Adémọ́lá Adélékè ti gba ọ̀tá ìsínú ìjọba tó bá jẹ́ kó ti gba ọ̀tá ìtọ́ fẹ́ bring it down sínú iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nọ́mbà wà ní pé gbogbo àwọn ọmọ Akilalu tó wà nínú sí Àmọ̀tẹ́kùn àkókò ti tó báyìí láti kó wọn jáde kẹ́ ṣèwádìí ẹ bá wa kó àwọn ọmọ Akilalu tó wà nínú Àmọ̀tẹ́kùn ẹ kó wọn jáde kẹ́ ṣèwádìí torí pé wọ́n ti wá parọ́ fún ìjọba pé bandit làwọn pa inú ìlú ni ẹ ti wá pa ọmọ ọlọ́mọ o so ẹ̀yin tí ẹ bá ń wò wá jákèjádò àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ bá wa communicate Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá wa àkẹ́ṣe lórí ọ̀rọ̀ yìí o torí gbogbo nǹkan ni wọ́n máa sọ òṣèlú kẹ́ máa tún ṣe lè dòṣèlú mọ́ yín lọ́wọ́ please do something about this please we are begging you please. ẹ ṣe.